láti alẹ́ àná láago 9 alẹ́ àná ni àwọn ọdẹ ìlú ti bọ́ sínú ìgbẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n dé inú ìgbẹ́ mọ́tò tí wọ́n gbé lọ wọn ò tí ì jẹ́ kí wọ́n bọ́lẹ̀ nu mọ́tò táwọn báńdíìtì ń ti pàdé wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dàbọn bò wọ́n. mo kí gbogbo ẹ̀yin dúdú tẹ́ ń wò mí mo mọ̀ pé gbogbo wa láti ń gbọ́ láti àárọ̀ pé àwọn darandaran ìta rò pé darandaran ni wọ́n tún ti ya wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní apá kan Saki wọ́n dẹ̀ sọ sẹ́ńbẹ̀ kódà àwọn ọdẹ ìlú tí wọ́n káwọ̀ ọ̀gbẹ́ tí wọ́n àwọn 4 ni wọ́n ṣe ní jàǹbá nínú wọn ṣùgbọ́n kọ̀rọ̀ yìí lè dùn kó dẹ̀ lè yé gbogbo wa dáadáa ẹ jẹ́ ká wo fídíò yìí. alẹ́ àná láti nǹkan bí aago 9 títí di àsìkò tí a wà níbẹ̀ yìí ni àwọn ará ìlú Ṣẹpẹtẹrí ni wọn ò ti fojú lé oorun níta nítorí àwọn bandit àwọn àtìláàwí tí wọ́n wọ inú agbègbè ọ̀dọ̀ wọn. Yorùbá ó ní pé ayé wà nílé ẹni ká fọrùn rọ́ àwọn kan tó wá ní òwe ìgbà kan ni. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá ní ìlú Ṣẹpẹtẹrí àti òní náà torí pé láti alẹ́ àná ló ti ṣẹlẹ̀ bọ̀ tí òní gangan ni gbogbo ayé tó gbọ́ wípé nǹkan ṣẹlẹ̀ ní ìlú Ṣẹpẹtẹrí. Àwọn bandits àwọn ni wọ́n ya wọ abà kan létí Ṣẹpẹtẹrí nínú igbó kan ni wọ́n wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo gbọ́ lénìí torí wípé tí a bá gbọ́rọ̀ a gbọ́dọ̀ farabalẹ̀ sí àwọn ìwádìí kọ̀ọ̀kan so ká sì fa kò mọ́ òkun yọ láti fi bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Àkọ́kọ́ ni wípé mo gbọ́ ọ̀rọ̀ èyí lẹ́nu àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ṣẹpẹtẹrí gangan kódà mo sì tún láǹfààní láti rí àwọn tí wọ́n ń ṣàkóso rẹ̀ kọ̀ọ̀kan nílùú Ṣẹpẹtẹrí ni mo gba ọ̀rọ̀ lẹ́nu wọn direct báyìí lénìí torí wípé nínú àwọn tí ìbọn tó bá nínú àwọn ọdẹ ìbílẹ̀ wọ́n kó àwọn 2 nínú wọn wá Saki tí mo forúkọ bò hospital tí wọ́n kó wọn sí tí mo fi bò láṣìírí. Àwọn èèyàn wọn tí wọ́n wá kó wọn wá láti ìlú Ṣẹpẹtẹrí wá lùṣẹ́yìn ni mo láǹfààní láti gba ọ̀rọ̀ lẹ́nu wọn. Ó lágbára púpọ̀ ó lágbára púpọ̀. Wọ́n ṣàlàyé fún mi lénìí nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ torí ló òwúrọ̀ yìí ni a bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn awuyewuye ọ̀rọ̀ ló lọ́kan òjọ̀kan wípé àwọn bandit wọ ìlú so pé àwọn bandit wọ́n wọ ìlú Ṣẹpẹtẹrí wọ́n dẹ̀ kó àwọn student lọ òun ni ìròyìn tí a kọ́kọ́ ń gbọ́ ṣùgbọ́n gbà tá láǹfààní láti pé àwọn èèyàn wa tí wọ́n wà nílùú Ṣẹpẹtẹrí wọ́n jẹ́ kó yé wa wípé wọn ò kó èèyàn lọ o bandit ò rí èèyàn kó lọ ṣùgbọ́n wọ́n wà ní àkàtà wọn láti alẹ́ àná láago 9 alẹ́ àná ni àwọn ọdẹ ìlú ti bọ́ sínú ìgbẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n dé inú ìgbẹ́ mọ́tò tí wọ́n gbé lọ wọn ò tí ì jẹ́ kí wọ́n bọ́lẹ̀ nu mọ́tò táwọn bandit ń ti pàdé wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dàbọn bò wọ́n títóbi Ọlọ́run débi pé èèyàn 4 iná ló ṣe léṣe nínú wọn ìbọn bá ẹnìkan nítan báyìí nínú àwọn tí wọ́n kó wá sílùú Ṣakí ẹ̀jẹ̀ náà pọ̀ abẹ́ lọ́run àwọn tí ìbọn yẹn bá kọ́lọ́run kó bá wa fún wọn ní àlàáfíà tó péye. Ìlú Ṣẹpẹtẹrí ro tó lónìí níta nítorí àwọn tí wọ́n jẹ́ báńdíìtì tí wọ́n ti wọ àárín wọn. Mo wá béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n gbé àwọn èèyàn wọ̀nyí wá ṣe ìtọ́jú nínú ìlú Ṣakí wọ́n wá ń jẹ́ kó yé mi wípé àwọn tí ń kófìrí àwọn èèyàn yìí ti pẹ́ kódà àwọn èèyàn máa ń sọ wípé ó dàbí ipá àwọn èèyàn yìí ń bẹ nínú igbó rìsáàfù yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò tèkì ọ̀rọ̀ yẹn wọn ò tèkì ẹ̀ serious ṣẹ́mọ̀ ẹlòmíì lè wò wípé bóyá àwàdà ni wọ́n ń ṣe àbí ohun tí wọn ò rí ni wọ́n ń sọ. Ó ní kódà ẹni tí mo grant ní interview tí mo bá sọ̀rọ̀ yìí wọ́n ń jẹ́ kó yé mi wípé àwọn ọmọ sọ àwọn sì mọ̀ ń jẹ lẹ́nu ní ìpàdé ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n tètè yà sọ̀rọ̀ yìí àbáwọn tètè gbégbèsè ni ó ṣeé ṣe kọ́mọ́ rí báyìí kọ́lọ́hún kó mọ fi sọ rẹ̀ kó mọ fi sọ wa. So gbogbo ilé ìwé ni wọ́n túká lénìí tí wọ́n ní kí everybody ó máa lọlé rúmọ̀ táwọn èèyàn wọ́n ń wí káàkiri ni pé wọ́n jíyàn gbé wọ́n kóyàn wọn ò rí yàn kó ó ti ẹ̀ ṣe pé àwọn ọmọ ọdẹ kan tí wọ́n lọ lánàá tí wọ́n rí wọn níbi tí wọ́n ti rí wọn iná àwọn ni wọ́n rọ́nà bọ́ tí wọ́n rí wọn tí wọ́n rọ́nà bọ́ wálé tí wọ́n wá sọ fáwọn èèyàn wọn nílé pé àwọn ráwọn kan báyìí níbì kan o wọ́n sì pọ̀ kódà wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí ìgbà táwọn èèyàn wá reinforce lọ látòru àná ni wọ́n ti wà nú igbó yẹn tí wọ́n ń wá wọn káàkiri ìgbà wọn jọ pàdé ara wọn wọ́n dàbọ̀ bolẹ̀ débi pé nǹkan tí wọ́n kó ó sì lágbára àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn bí èèyàn
adúpẹ́ lọ́wọ́ àwọn ọdẹ ìbílẹ̀, adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò yìí tí wọ́n dìde tí wọ́n wọnú igbó lọ. Ẹ̀mí wọn kan ni wọ́n fi wọgbó lọ, àwọn tí bọ́n bá ẹ̀mí wọn kan ni wọ́n gbé lọ níta nítorí kílù wọn mọ́ bàjẹ́, níta nítorí kógun mọ́ jà wọn, níta nítorí kí wàhálà ọmọ ṣẹlẹ̀ lókè Ògùn, iná ni wọ́n fi wọnú igbó lọ. So nǹkan yẹn ayé sì ti ń lójú túbọ̀ díẹ̀díẹ̀. Abẹ́lọ́hún kọ́lọ́hún kọ́ mọ́ fi sọ rẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin ìyẹn wa lókè Ògùn, ẹ mọ́júmọ́ àjá sásùn pé yé ẹjá ṣe lójú lalákàn fi sọ́rí o. Ẹ dákun torí tọlọ́hun ẹ̀yin ìyẹn wa, ẹjá gbìyànjú ká máa ṣe lójú lalákàn fi sọ́rí. Igbó rìsáàfù yìí ó lọ já sí ìlú Ìlọrin, igbó yìí kan náà òun náà ló já Ògbómọ̀ṣọ́, igbó yìí kan náà ọlọ́dẹ sẹ́yìn òun náà lọ gbà wá títí láti Ṣẹ̀pẹ̀tẹ̀rí ìwọ tá a fi wá jáde, tá a bá tọgbó yìí láti Ṣẹ̀pẹ̀tẹ̀rí ni a wá jáde sí fẹ̀tínárì Ṣakí ń bí ni. Tí túmọ̀ sí pé igbó ẹyọ kan yìí náà ó yẹ ká ṣe lójú lalákàn fi sọ káwọn ìjọba wa kún wọ́n jọ torí Ọlọ́run kí wọ́n bá wa ṣàmójútó ọ̀nà yìí. Ọ̀nà yìí wọ́n kó àwọn sọ́jà síbẹ̀ lóòótọ́ tá a bá ń lọ sọ́nà Ìlọrin, ṣùgbọ́n ká abẹ̀jọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ dákun ẹ dìde àánú sí wa lókè Ògùn lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì yìí. Ọlọ́run ní já ara burú, Ọlọ́run ní já ara burú o, Ọlọ́run ní já ara burú. Ẹ dákun ẹjá ṣe lójú lalákàn fi sọ́rí, ẹjá mọ àwọn tá mọ gbà sí àlà, ẹjá mọ àwọn tá bá ti ń rí àwọn kan tó jájòjì, ẹjá mọ challenge wọn, bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nílùú Ṣẹ́yìn nìyẹn tí wọ́n fi ń jí wọn gbé o, bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn nílùú Ṣẹ́yìn tó fi di pé wọ́n ń kidnap wọn. Nígbà tí mo gbọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ní Ṣẹ́yìn nígbà náà, wọ́n jẹ́ ó yé mi wípé àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ yìí Yorùbá ń bẹ nínú wọn, àwọn èdè míì náà ń bẹ nínú wọn. Bí wọ́n ṣe wọ́n ń ṣiṣẹ́ yìí nínú igbó iná ni wọ́n lọ, kódà ẹni tí àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ èèyàn tí wọ́n bẹ wọ́n tún gba hòtẹ́ẹ̀, wọ́n sì ń kidnap àwọn èèyàn, wọ́n sì ń gba owó ribiribi lọ́wọ́ wọn. Kọ́lọ́hun kọ́ mọ́ fi sọ rẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa. Àwa ń fi àsìkò yìí a fi ń sọ fún wa, a tún ń gbọ́rúmọ̀ káàkiri torí oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́ látàárọ̀ tí ọ̀kan ò tiẹ̀ jọ kan. Kódà ìlú Ọ̀jẹ̀ Owódé gbàlejò àwọn èèyàn láti gbèríko káàkiri, everybody wọn ni wọ́n sá kúrò nínú gbèríko oko díẹ̀díẹ̀ ní village kọ̀ọ̀kan táàmù ọkàn tí táàfi dé Ṣẹ̀pẹ̀tẹ̀rí, gbogbo wọn ni wọ́n sá wá sí ìlú Ọ̀jẹ̀ Owódé lẹ́nìí láti sálà fún ẹ̀mí ara wọn. Gbogbo ibi táwọn amòòkùnṣèkà yìí bá wà Ọlọ́run Elédùmarè ní òkè Ògùn yìí àti ní káàkiri Ọlọ́run bá wa túmọ̀ wọn, mọ́ jẹ́ ká sírí wọn bò, mọ́ sì jẹ́ kí apá wọn ká wa. Ìgbà tí àwa náà ń gbọ́ fìkìfìkì tá a kàn sí bàbá wa Samson ojú awo, bàbá wa ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ wa ẹ lọ fọkàn balẹ̀, aburú ò ní wọnú ìlú yìí, àṣebí ló kù. Wọ́n ní pé àwọn tí wọ́n jẹ́ báńdíìtì wọ́n lágbára, wọ́n lóògùn, wọ́n ní wẹ́pọ̀n tó pọ̀ lóòótọ́, ṣùgbọ́n nǹkan ẹyọ kan náà ni wọn ò fi lè rọ́nà lọ, àyàfi tó bá jẹ́ pé wọ́n mọ̀gbà tí wọ́n tẹ inú ìlú ló kù. Àyàfi ìgbà tí wọ́n bá mọ̀gbà tí wọ́n ń dá ìlú kọ̀ọ̀kan tí ń bẹ lókè Ògùn, tí wọ́n bá mọ̀gbà tí wọ́n ń dá lẹ̀ nìkan lágbára wọn kà wá lókè Ògùn yìí. Ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ Ṣakí nìkan lé ní ẹ̀yìn ìyẹn wa, gẹ́gẹ́ bá a sì mọ̀ pé péèjì ọ̀rọ̀ Ṣakí la máa ń sọ ń bẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti kúrò lọ́rọ̀ Ṣakí nìkan torí pé ohun tó bá débọ̀ ojú ó gbọ́dọ̀ dé bámú ni. Ṣẹ̀pẹ̀tẹ̀rí ní nǹkan tí ń ṣẹlẹ̀ tó ráwọn kan tó ti fẹ́ mọ ọ̀rọ̀ yẹn tó rá afẹ́ gbàlejò ní on the 18 báyìí ní Ṣakí, afẹ́ gbàlejò láwọn èèyàn nílá tí wọ́n fẹ́ wọnú ìlú Ṣakí wá. So kọ́mọ́dì bí bọ́yá ẹrù ọmọ ọba wọn, ìlú Ṣẹ̀pẹ̀tẹ̀rí iná ni ní Saki East iná ni àwọn bandits wọ̀, kì í ṣe ìlú Ṣakí town, kì í dẹ̀ ṣe Ṣakí city. À ń sọ yìí fún wa nípa àwọn ọ̀rọ̀ kan tá a tún ti gbọ́ kílẹ̀ òní ó tó sú wípé bọ́yá ìlú Ṣakí ni àwọn bandits wà, tó ráwọn èèyàn láti Faransé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní pè wá látàárọ̀ wípa àríta kọ́ pé ní Saki East lásọ, ìyàtọ̀ ń bẹ láàrin Saki West àti Saki East. Saki East níbẹ̀ làgọ́ àmọ́dù wà, níbẹ̀ nílùú Ṣẹ̀pẹ̀tẹ̀rí tá à ń sọ yìí wà, Saki East làwọn, ṣùgbọ́n Saki West lọ́dọ̀ wa ń bí òun ni ìlú Ṣakí gangan. Ọlọ́run mọ́ jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa kára burú. So ẹ dákun, à ń sọ eléyìí, à ń sọ fún wa ìlú Ṣakí gangan kọ́ ni bandits wọ̀, à sì ń bẹ́lọ̀ àsì bẹ́lọ̀ kí wọ́n wọ̀ ní ìlú Ṣakí, àbẹ́lọ̀ kún ó dé òkè Ògùn náà kún ó kúrò lókè Ògùn fún wa ni. Ọlọ́run ní já ara burú. Ṣé mọ̀ pé à ń fi iná sí orí òrùlé sùn nílẹ̀ Yorùbá? Nǹkan tó yẹ ká rán kọ́ là ń rán, nǹkan tó yẹ ká rán kọ́ là ń rán. Àlàáfíà ò sí nínú ìlú, kàkà kí gbogbo wa fi mọ̀ ṣọ̀kan ká gbára wa sílẹ̀ wọn tí ó fẹ́ ní wá lára lórí ilẹ̀ wa yìí. Àwa sùn tẹ̀tẹ̀rẹ̀ àfi gbogbo sí aláìgbọ́. Àwọn olórí wa, àwọn ò tiẹ̀ sọ nǹkan kan tí wọ́n bíi pé kò kàn wọ́n rárá ni, àkókò tó ṣe mọ̀ pé ní Benue
báwọn ará ibi ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nísìnyí ọwọ́ ká wọn mọ́ ní apá kan Kaduna báwọn ará ibi ṣe bẹ̀rẹ̀ ń bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lélẹ̀ ìṣọwọ́ ká wọn mọ́ wọ́n tún ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ń sìn adẹ̀ ń wòran ọmọ Yorùbá ẹ fúnra torí láti ayé baba Láàmú Adésínà náwọn ará bíi ti ń ní àwọn èèyàn lára ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn mí mọ nǹkan tí wọ́n rí tí wọ́n fi dódò mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn ẹjá fúnra pàápàá àkótá tẹ wáyé tó ṣe pé ogun ẹ̀sìn kankan gbogbo agbélé nílẹ̀ Yorùbá yìí ìsìn agbọ́dọ̀ fìmọ̀ ṣọ̀kan ni nígbà tí onílé bá wà nínú ilé ẹ̀ tí ò lè sùn tí ò lè wo tí ò lè táwọn èèyàn lè lóko tí wọ́n lè lódò tẹ́yìn kankan tìbí kan wá tẹ̀lé ń sínú ìbọn bolẹ̀ sí èyàn ẹgbẹ́ yín yóò bá ògì sojú o ṣùgbọ́n tá a bá ní ká dúró de àwọn olórí wa tó jẹ́ pé Àbújá làwọn jókòó sí gbogbo àwọn ọlọ́pàá tó yẹ kí wọ́n máa gba àwọn ará ìlú sílẹ̀ ni wọ́n kó tira wọn tá a bá ní ká dúró de wọn nǹkan bàjẹ́ gbogbo ẹ̀yin ọba ẹ kó àwọn akọni jọ àwọn akọni tó tó akọni kì í ṣe àwọn kúẹ́kúẹ́ tó ṣe pé àwọn kì í ṣe àwọn làgòmọ́lẹ̀ àwọn akọni tó tó akọni ẹ kó wọn jọ ẹ fi àṣírí ìjìnlẹ̀ táwọn bàbá náà wà ń lò ẹ fi hàn wọ́n tẹ́ bá fi hàn wọ́n tán ẹ wá dì mọ́ àwọn ọmọ Yorùbá tó wà ní òkè òkun láti fún yín àwọn nǹkan ìgbàlódé náà ká lè fi dira wa lámùrè sílẹ̀ a lè ní kò ní jù báyìí lọ kó jù báyìí lọ omi ò ní tẹ̀yìn wọ̀gbun alẹ́ nílẹ̀ Yorùbá o omi ò ní tẹ̀yìn wọ̀gbun alẹ́ nílẹ̀ Yorùbá ẹ bá mi share fídíò yìí ẹ má dẹ̀ gbàgbé láti follow page mi ẹ tún subscribe sí YouTube channel mi Adéọmọdé lórúkọ mi ó dàbọ̀.